ṣe láì fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ báwọn ará bíi ṣe ń tú kẹ̀tíkẹ̀tí wọ ilẹ̀ Yorùbá wá ó ń kani láyà. Bẹ́ẹ̀ sì rèé àfi ká lákíyèsí kí wọ́n tó ta wá láyà, nítorí pé ìpayà ń lọ̀rọ̀ àwọn karambání tó ń tapá àríwá Nàìjíríà wá yìí yóò dá sílẹ̀ kó má bàa wá fà wá ya. Àánú ṣe mí. Ẹ jẹ́ já tètè gbé ìgbésẹ̀ kíákíá lórí wọn bí wọ́n ti ń wọlé yìí tí àwọn ọlọ́pàá àtàwọn àmọ̀tẹ́kùn mú wọn. Ẹ dákun o, kí ni wọ́n ń ṣe fún wọn? Ṣé wọ́n ń dá wọn padà sí ìpínlẹ̀ wọn ní tòótọ́ ni? Àbí wọ́n tún ń lò wọ́n fún nǹkan míì? Àwọn wo ni wọ́n ń pè látòkè pé kí wọ́n dá wọn sílẹ̀ kúrò ní sẹ́ẹ̀lì? Bí wọ́n ti ń tú kẹ̀tíkẹ̀tí wọlé yìí, bá a bá kó gbogbo wọn sínú àwọn sẹ́ẹ̀lì wa, ǹjẹ́ ní sẹ́ẹ̀lì gan lè gbà wọ́n? Àti pé kí ni wọ́n ń wá ṣe nílẹ̀ Yorùbá? Àní kan ò sí ńbẹ̀. Òfin orílẹ̀-èdè Nàìjíríà fààyè gbani láti rìnrìn àjò láti ibì kan síbòmíì, láti ìpínlẹ̀ kan síbòmíì. Ẹnikẹ́ni yíká orílẹ̀-èdè Nàìjíríà sì lè gbé ní ìlú èyíkéyìí tó bá wù ú. Ṣùgbọ́n ṣé bó ti tọ̀nà láti rìnrìn àjò ni wọ́n rìn yìí? Nígbà tí èèyàn bíi 200 bá wà nínú tírélà kan tí wọ́n sì tún wà ńbẹ̀ pẹ̀lú àwọn nǹkan àjà oríṣiríṣi, ṣé ìrìn àjò tó tọ́ lèyí? Bàbá wa sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ bá sọ bọ̀, wọ́n á pé wọ́n ń lò wọ́n láti máa fi wọ́n kọbè, láti máa fi wọ́n dáko, láti máa lò wọ́n láti fi wọ́n gbẹ́ ṣáláńgá gbẹ́ kànga wa ni. Lóòótọ́ o, ká má parọ́, àwọn ará bíi jẹ́ ẹ̀yà tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ kárakára. Kódà àwọn iṣẹ́ tọmọ Yorùbá ò lè ṣe, wọ́n á máa ṣe bíi ká gbẹ́ ṣáláńgá, bíi ká kó ṣáláńgá, bíi ká gbẹ́ gọ́tà, bíi ká ṣánko bẹ́gi. Àwọn iṣẹ́ ìdọ̀tí bẹ́ẹ̀ tí wọ́n rí bí iṣẹ́ ìdọ̀tí lápá ọ̀dọ̀ tí wá ń bí làwọn kúndùn láti máa ṣe. Ojú kì í tì wọ́n, ara kì í sì ro wọ́n láti ṣàwọn iṣẹ́ wọ̀nyí ní tòótọ́. Àmọ́ ṣá o, n tó wà lẹ́yìn ọ̀fà ó mà ju òjé lọ. Ewu tí ń bẹ nídìí bí wọ́n ti ń rọ́ wá sí ìlú wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó mà pọ̀ ju àǹfààní tí ń bẹ níbẹ̀ lọ. Bí wọ́n bá ya bòlú pẹ̀lú nǹkan ìjà lójijì, ṣe ipá wa yóò lè kà bí? Àti pé agbára wo ni wọ́n ti ró àmọ̀tẹ́kùn wá? Ká má tanra wa jẹ, kò sí agbára kan gbòógì tí wọ́n ró àmọ̀tẹ́kùn lẹ́yìn pé wọ́n kó aṣọ sí wọn lọ́rùn, wọ́n gbé àwọn mọ́tò tí wọ́n máa lò fún wọn lọ́ba tán. Bẹ́ẹ̀ sì rèé, ojúbọ̀rọ̀ kọ́ la fi gbọmọ lọ́wọ́ èkùrọ́. Àmọ̀tẹ́kùn ò lè lo póńpó láti fi kojú ikọ̀ Boko Haram báwọn ará bí yìí bá sọra wọn di boko mọ́ wa lọ́wọ́ láàrin ìlú wa. Ẹ wò wọ́n bí wọ́n ti pọ̀ tó. Ṣé yìí ò bani lẹ́rù? Ṣé yìí ò kani láyà? Ṣé yìí ò yẹ kó ṣe ni ní kàyéfì? Ìpínlẹ̀ Èkó wà nínú ewu bí wọn ò bá tètè fura. Ṣé mọ̀ pé àwọn aláwọn ẹ̀ṣọ́ aláàbò oríṣiríṣi ń tiwọn? Bó tiẹ̀ jẹ́ pé wọn ò ní àmọ̀tẹ́kùn wà káàkiri àwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá. Àfẹ́kó ẹ wá gbọ́ mi o, ọwọ́ yìí pẹ́ ń sàkéèké bí wọ́n ti ń wọlé kẹ̀tíkẹ̀tí yìí. Wọ́n ń fòru wọlé, wọ́n ń fọ̀sán wọlé. Ó tó gẹ́, alùbàtà kan kì í dárin. Ó tó gẹ́ o. Arọ̀ yín, ẹ̀yin tẹ́ nífọ̀nlé èékánná, ẹ̀yin tẹ́ wà nípò kan pàtàkì, gbogbo àtìlẹ́yìn àtìrànwọ́ tẹ́ bá lè ṣe fáwọn ẹ̀ṣọ́ aláàbò wa, ẹ ṣé. Àwọn ọdẹ ìbílẹ̀ wa nílò ìrànlọ́wọ́, ẹ ṣé fún wọn kí wọ́n lè bá a san ẹ̀gún tó láti dáàbò bò lú. Ọlákúnlé Fásùgbà ni o fún ìkànnì Yorùbá Gidi. Àwọn ẹlẹ́rìí
àti já wèrè o ẹ bá bàálù jẹ ẹ bá bàálù jẹ ẹ gbọ́ kí ló bá yín pẹ̀lú ọwọ́ money officer money officer ẹ bá dìbò sí wọn ni àwọn lẹ́yìn kí ló wá ṣe ẹ ti pọ̀ jù nínú yìí ẹ ti parí. Wá sí ṣẹ̀kámù ṣé sí mi ni. Ọlọ́run ilé lè rí. ǹjẹ́ lẹ mọ̀ pé gbogbo bí wọ́n ti mú wọn yìí kò jọ wọ́n lójú tó rán mọ̀ pé kò sára kankan tí wọ́n fà wọ́n dá gbẹ̀yìngbẹ̀yìn bí wọn ò bá sì tètè gbégbésẹ̀ lórí wọn báyìí ohun tí wọ́n padà dà ní pé wọ́n wàá di èrò inú igbó wa wọ́n wọnú igbó wa lọ tí nǹkan ọjà àwọn tí ń supply wọn ní nǹkan ọjà yóò máa kó nǹkan ọjà wá fún wọn àwọn náà wọ́n wàá máa fìwà nàkànàkàn kó tó di pé wọn ó fìwà nàkànàkàn ẹ̀já wa náà ó fi wọ́n lákàlàkà. ó kàn jẹ́ pé ńlẹ̀ Yorùbá ìwọ̀nba díẹ̀ làwọn tí wọ́n lágbára láti sọ pé n táwọn ní kọ̀rọ̀ àwọn lè kó jáde sí gbangba bó sì jẹ́ pé ewu ń bẹ lóko alóńgẹ́ bí tí nǹkan wá ń lọ yìí ó ń farahàn pé orílẹ̀-èdè Nàìjíríà fúnra ẹ̀ ó wà ní bèbè iná bèbè ìṣubú bèbè ìfàyà pẹrẹgẹdẹ àsárídòkúbọlẹ̀ ń wò yìí o ní gbangba òde àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kó rọra rèé láwọn tí wọ́n ń pè ní àwọn tí wọ́n dìídì yọ̀ǹda ara wọn láti jàjà agbára ṣẹ̀mọ̀ pé àsárídòkúbọ̀ ọ̀kan gbòógì ní adarí ni fún ẹkùn Niger Delta tẹ́lẹ̀ ẹ máa wò ó ṣé ká sòótọ́ fúnra wa Fúlàní wo ni ó lórí láyà láti súnmọ́ àyíká ibi tẹ́rù àwọn wọ̀nyí bá wà a nílò orú wọn rẹpẹtẹ nílẹ̀ Yorùbá náà ṣùgbọ́n ṣá o bá a bá nílò àwọn jagunjagun báyìí kì í ṣe pá láwọn jagunjagun àti ìláwọn tó nífọ̀n léèkánná tí yóò kó nǹkan ìjà sílẹ̀ rẹpẹtẹ ni láti fi ṣèrànlọ́wọ́ tí yóò kówó rẹpẹtẹ sílẹ̀ láti fi ṣèrànlọ́wọ́ àwọn jagunjagun tí ó lu agbára wọn síbi tó tọ́ tí ó lu agbára wọn síbi ìṣààbò lórí àwùjọ Yorùbá lórí ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá lórí ọmọ Yorùbá fún ààbò ìlú wa ní o.
ohun tó burú púpọ̀ ni pé kọ́mọ ó tọ́jú òbí ẹ̀ rọ̀rùn. Ó mà ṣe o. Akẹ́kọ̀ọ́bìnrin yìí ọmọ ilé ẹ̀kọ́ gíga Moshood Abiola Polytechnic Mapoli tí ń bẹ nílùú Abẹ́òkúta, orúkọ ọmọbìnrin ọ̀hún a máa jẹ́ Happiness Ode. Òun ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ lẹ́yìn tí àwọn ajínigbé jí i gbé. Olóògbé yìí ń mọ̀ ní ó ṣe àṣeyọrí nínú ìdíje beauty pageant èyí tí wọ́n ṣe láti wo ta ló rẹwà jùlọ ní ọjọ́ 3 oṣù kẹjọ tá a wà nínú ẹ̀ yìí August 3. Ǹjẹ́ lẹ mọ̀ pé òun ló jáwé olúborí nínú ìdíje náà? Lẹ́yìn ìdíje yìí wọ́n jí i gbé lójú ọ̀nà rẹ̀ nígbà tí ń rìnrìn àjò lọ síbi ètò kíká àwòrán sílẹ̀ ìyẹn rẹ̀ location láti ṣe fíìmù ní òpópónà Ìpárá ní Òde Rẹ́mọ ní alẹ́ ọjọ́ Ṣẹ́gun Tuesday. Ó mà ṣe o. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga polytechnic náà àti àwọn ọmọ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ọ̀hún ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní àná ọjọ́ Sátidé wípé lóòótọ́ ó mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ìyẹn lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún 2022 ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé wọ́n ti gbé Ode lọ sí ibi ìgbókùpamọ́sí nílùú Ṣàgámù. Ó mà ṣe o. Ìbànújẹ́ ọkàn ńlá gbà ló jẹ́ fún mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àtàrà. Ó jẹ́ ẹ̀dùn ọkàn gbà fún àwọn òbí ọmọbìnrin yìí lọ́mọ tí wọ́n rán nílé ẹ̀kọ́ ṣùgbọ́n tí wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀ ní fọnáfọnṣu láìtó ọjọ́. Ó mà ṣe o. Kédùmàrè ó gbà wá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìpani nípakúpa. Bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́nu àìpẹ́ yìí náà ni àwọn karambání èèyàn kan ni wọ́n kọjá lọ sí ilé òṣèré nì lóyìí tó jẹ́ pé gbajúgbajà ni tí gbogbo èèyàn mọ̀ sí Sàká, tí wọ́n lọ béèrè fún ẹgbẹ̀lẹ́mọ̀kan mílíọ̀nù gbé mílíọ̀nù náírà pọ̀n ṣùgbọ́n tí eléyìí ò rí fún wọn. Wọ́n gba gbogbo fóònù ọwọ́ ẹ̀, kọ̀ǹpútà, wọ́n sì lù ú lálùbami òjò. Ìfẹ́ wa kúnlẹ̀ wá o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ògo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ògo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá. Ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ògo.